ẹni tí a ṣètòrí ẹ̀ ń gbàwẹ̀ tí ó ń jọ̀sán, ẹni tí a ṣètòrí ẹ̀ tí a ń ṣe làálàá ó ń pọnmi sínú apẹ̀rẹ̀. ohun tó ń ṣẹlẹ̀ lónìí yẹn jẹ́ ká sọ ọ́. pẹ̀lú òtítọ́ àti ìmúlòyè fàdébò. láti ìlú dé agbègbè ká mú ìròyìn dé. Ìrírí mi TV á ṣiṣẹ́ fún gbogbo ènìyàn. Owó ojoojúmọ́ tí mo máa ń dá sínú kóló fún ọmọ ọ̀dọ̀ mi láti ìgbà tó ti wà ní ọmọ ọdún 8, ọ̀sán kan òru kan ni ọmọ ọ̀dọ̀ mi gbé owó náà fún ọ̀rẹ́kùnrin rẹ̀. Ẹ káàbọ̀ sórí ìkànnì Ìrírí TV. Èmi ni ọmọ yìí, olólùfẹ́ yìí, Oyíndàmọ́lá, ọmọ wọn ní ìlú Ẹ̀gbá. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ni tí ẹ ń wò mí lórí ìkànnì yìí ni, mo fẹ́ kí ẹ like, kí ẹ share, kí ẹ comment, kí ẹ subscribe, kí ẹ lè máa jẹ ìgbádùn gbogbo bó ṣe ń lọ lórí ìkànnì yìí. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ kálẹ́ ní gbogbo ibi tí ẹ ti ń wò mí àti gbogbo ibi tí ẹ bá ti ń gbọ́ mi. Mo gbà aládùúrà wípé ojú tí ẹ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tí ẹ fi ń gbọ́ mi ò ní di. Ìtàn tí mo mú wá fún wa lónìí dá lé lórí arábìnrin kan. Mo máa lo ara mi gẹ́gẹ́ bí kárátà nínú story yìí, gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ sí ìṣe mi bí mo ṣe máa ń ṣe ní ìgbà gbogbo. Arábìnrin yìí ló ní kí n bá wọn sọ ìtàn ayé àwọn síta kí a sì gba àwọn ní ìmọ̀ràn lórí nǹkan tí ó yẹ kí àwọn ṣe. Ẹ wá nǹkan fìdílé kí ẹ máa bá mi ká lọ nínú story náà. Orúkọ mi ni Àdùfẹ́. Mo jẹ́ ọmọ bíbí ìlú Ìsẹ́yìn. Ibẹ̀ ni àwọn òbí mi ń gbé. Bẹ́ẹ̀ sì ni èmi ń gbé ní Èkó. Iṣẹ́ òkìrìkà, aṣọ òkìrìkà ni mò ń ṣe. Bẹ́ẹ̀ sì ni iṣẹ́ náà ó jẹ́ mi lọ́wọ́ dáadáa. Èmi nìkan ni mo kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ yìí. Nígbà tí mo ṣiṣẹ́ yìí lọ, mo bímọ along the line. Kò pẹ́ kò jìnnà. Lẹ́yìn ìgbà tí mo bímọ tán, ó wá di wípé iṣẹ́ mi bẹ̀rẹ̀ sí ní gbòòrò sí. Mo bẹ̀rẹ̀ sí ní kọ́sítọ́mà lóríṣiríṣi. Mo bẹ̀rẹ̀ sí ní tà ju bí mo ṣe máa ń tà lọ. Kódà ṣọ́ọ̀bù tí mo máa ń lò kò gbà mí mọ́. Mo nílò láti gba ṣọ́ọ̀bù míì. Nígbà tó wáyá, mo wá rí pé èmi nìkan mi ò lè dá manage business mi mọ́. Èmi nìkan ò lè máa dá ṣe gbogbo wàhálà àti ọmọ àti ọjà tí mò ń tà. Mo dẹ̀ ní ọkọ nílé. Ọkọ mi náà máa ń lọ sí ibi iṣẹ́. Mo wá lọ sí ìlú wa ní ọjọ́ kan. Mo sọ̀rọ̀ náà ní etí ìyá mi. Nígbà tí mo sọ̀rọ̀ náà létí ìyá mi wá ní pé kí n má worry pé àwọn máa bá mi wá ọmọ kan tí ó wà nítòsí, wípé ọmọ náà abẹ́rẹ́ olókùn dì. Ṣùgbọ́n mo sọ fún ìyá mi pé mi ò kàn fẹ́ ọmọ ṣá, nítorí pé àwọn ọmọ ègùn ni mo máa ń sábà gbà tí wọ́n máa ń bá mi ṣiṣẹ́. Ṣùgbọ́n àwọn ọmọ ègùn yìí yálà kí wọ́n gbé owó mi sá lọ àbí kí wọ́n gbóyún mọ́ mi lára, wọn ò kí ń dúró rárá, àti wípé pàápàá ara wọn ò balẹ̀. Ìdí nìyí tí mo sọ fún ìyá mi pé mi ò kàn fẹ́ ọmọ ṣá. Ìyá mi dẹ̀ ní kí n má worry pé kí n má ṣèyọnu pé àwọn máa bá mi wá ọmọ gidi, wípé ọmọ gidi wà ní ìlú àwọn. Kò pẹ́ kò jìnnà, ìyá mi bá mú ọmọ kan dé wípé ọmọ náà kó máa bá mi lọ sí ìlú Èkó kó máa bá mi tajà. Ọmọ yìí orúkọ ẹ̀ ń jẹ́ Dúpẹ́. Àwọn 8 ni ìyá ọmọ yìí bí, ṣùgbọ́n ọmọ pọ̀ nílẹ̀, ọmọ pọ̀ ju bùkátà pọ̀ ju ọmọ lọ. Ìyá ọmọ yóò lè tọ́jú àwọn ọmọ yìí dáadáa. Ọkọ máa ń gbà mí wọn kì í jẹun dáadáa. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀, bẹ́ẹ̀ sì ni bàbá wọn sì ti kú. Ìyá yìí nìkan ló ń mójútó àwọn ọmọ 8 yìí. Ìdí nìyí tí ìyá mi ṣe ní kí n mú kan nínú àwọn ọmọ yìí kí ó máa bá mi lọ sí ìlú Èkó. Mo dẹ̀ ṣèlérí fún ìyá ọmọ yìí kó tó di pé mo mú kúrò pé mo máa sá gbogbo agbára mi láti lè make sure pé mo máa rán lọ sí ilé ìwé, wípé tí ó bá ti jáde secondary school pé mo máa gbìyànjú tó bá jẹ́ pé irú òwò tí mò ń ṣe ló bá nífẹ̀ẹ́ sí láti ṣe, wípé mo máa ràn lọ́wọ́ láti bẹ̀rẹ̀. Mo ṣàsọ fún ìyá ẹ̀ kó tó di pé mo mú kúrò ní inú àbá ní ọjọ́ náà. Kò pẹ́ kò jìnnà bí a ṣe délé tí a dé ìlú Èkó. Ọmọ yìí dá sí mi, ó pọ̀, ó máa ń bá mi tajà, ó dẹ̀ máa ń bá mi tọ́jú ọmọ. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà mi tó bá jẹ́ pé èmi mo máa ń bá àwọn oníbàárà mi lóhùn, òun máa bá mi gbé ọmọ tó dẹ̀ máa ń bá mi tọ́jú ọmọ. Bẹ́ẹ̀ sì ni ọmọ náà ń ṣe dáadáa. Ọkọ mi nífẹ̀ẹ́ ọmọ náà pẹ̀lú. Gẹ́lẹ́ tí ọmọ yìí dé ọ̀dọ̀ wa tí ó pé bí ọdún 5 tó pé 5 years, mo fi ọmọ yìí sí ilé ìwé. Ó dẹ̀ lọ sí ilé ìwé díẹ̀díẹ̀, bó tilẹ̀ jẹ́ pé ó ti dàgbà kó tó di pé ó wọ ilé ìwé náà, nítorí pé abúlé tí ó wà kò kàwé rárá. Nígbà tó ọmọ yìí ṣà ń lọ ilé ìwé, ó ń lọ, mo fi sí primary school, ó dẹ̀ ń lọ, tó bá ti close ó máa bá mi ṣiṣẹ́ ní ibi iṣẹ́ tó bá ti close láti ilé ìwé. Lẹ́yìn ìgbà náà tí ọmọ yìí wá pé 5 years tí ọmọ yìí lò lọ́dọ̀ wa, kò pẹ́ kò jìnnà ni ọkọ mi ní pé kí n jọ pé òun fẹ́ ṣe business kan, wípé kí n ràn òun lọ́wọ́, kí n dẹ̀ yá òun lówó, wípé tóun bá ti rí ojú owó àti èrè owó òun máa fún mi. Owó kan dẹ̀ wà ní ọwọ́ mi ní gbogbo ìgbà yẹn, owó àwọn ọjà tí mo ti tà. Mo ṣá àtọ́jú owó àti èrè owó, mo kó gbogbo ẹ̀ fún
ọkọ mi. Lẹ́yìn ìgbà tí mo kó gbogbo ẹ̀ fún ọkọ mi kó lọ fi ṣe business tí ó fẹ́ ṣe, bí mi ò ṣe rí ọkọ mi mọ́ nìyẹn. Kò wá sílé, tí mo bá pè kò ní gbé aago. Kódà mo wá lọ sí ọ̀dọ̀ àwọn mọ̀lẹ́bí ẹ̀. Àwọn mọ̀lẹ́bí ẹ̀ ní láti máa sọ fún mi pé àwọn náà ò rí pé àwọn náà ò mọ ibi tí ó wà. Ṣùgbọ́n mo sì mọ̀ pé irọ́ ni àwọn mọ̀lẹ́bí ẹ̀ ń pa. Nígbà tó yá ọkọ mi ò wálé mọ́, kò tiẹ̀ bùkítà kò wẹ̀yìn. Ọdún kìíní lọ, ọdún kejì lọ, mo ṣáà struggle. Kẹ́ mo sọ wípé àtọ́jú owó àti èrè owó òun ni mo kó fún ọkọ mi. Gbogbo nǹkan mi ó lọ́pọ̀ papọ̀, ó lọ́ bákanbàkan. Débi pé àti dìde àti stand again kò yá mi rárá. Gbogbo owó business, gbogbo owó ọjà mi pátápátá òun ni mo kó fún ọkọ mi. Kódà mo tún yá owó pẹ̀lú mo kó fún. Àti dìde wá nira fún mi. Débi wípé àwọn ọ̀rẹ́ mi, àwọn èèyàn máa ń sọ wípé ọ̀rẹ́ ló máa ń ṣe nípa, ọ̀rẹ́ ló máa ń gba nígbà míì. Ṣùgbọ́n àwọn ọ̀rẹ́ tí Ọlọ́run fi kẹ́ mi, wọ́n dúró tì mí ní ìgbà ìṣòro. Ọpẹ́lọpẹ́ àwọn ọ̀rẹ́ mi, àwọn ló dúró tì mí nígbà tí ọkọ mi kọ̀ mí sílẹ̀, tí ó sọ mí di single mother, tí ó dẹ̀ sá lọ. Èyí tó fún mi lówó, èyí tó yá mi lówó, gbogbo wọn ṣáà gbìyànjú agbára wọn, wọ́n mí sàn pé mo lè stand padà. Mo ṣáà tọ́jú ọmọ mi lọ. Èmi àti ọmọ ọ̀dọ̀ àti ọmọ mi àwa jọ ń gbé. Mo ń tọ́jú Dúpẹ́ náà, òun náà ṣe dáadáa. Bó tilẹ̀ jẹ́ pé nínú ọjà tí à ń tà, tí a bá pa káàṣì ńgbà míì, ó máa jí mi lówó lẹ́kọ̀ọ̀kan tí mo dẹ̀ sì máa mọ̀. Ṣùgbọ́n owó tó máa ń jí kò pa mí lára. Ìdí nìyí tí mi ò ṣe jẹ́ kí ọ̀rọ̀ náà kó disturb mi. Ẹ̀kọ̀ọ̀kan tó bá mu tí máa yí pé ó ti ń ṣe, ó ti ń pọ̀ jù, mo ṣáà máa nà tí mo máa ń bá wí. Ṣùgbọ́n tí ń bá wá lọ pé búlúùtì ẹ̀ kó owó sí, ọkùnrin ni mo máa sábà notice pé ó máa kówó fún. Dúpẹ́ jẹ́ èèyàn kan tó yẹ pé ó bẹ mọ́ ọkùnrin, ó like ọkùnrin pẹ̀lú. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń ka mọ́ ọkùnrin tí mo dẹ̀ máa ń bá sọ̀rọ̀ lóríṣiríṣi pé kó tiẹ̀ fi ara balẹ̀, kó tiẹ̀ parí ìwé ẹ̀ tó bá tiẹ̀ máa ní boyfriend. Nítorí pé gbogbo ìgbà yẹn ó ti dàgbà náà kó tó di pé mo mú kó lábúlé, pé kó tiẹ̀ farabalẹ̀ kó parí ilé ìwé ẹ̀, kóun náà dẹ̀ di èèyàn tó yẹ pé ó ní business rẹ̀ lọ́wọ́, tó bá tiẹ̀ máa padà di èèyàn tó ń lọ́kọ, pé àyè dẹ̀ wá gbà lẹ́yìn ìgbà yẹn. Tí má ti bá Dúpẹ́ sọ̀rọ̀, ó máa náà ó ti gbọ́, ó máa náà ó ti yí padà. Ṣùgbọ́n Dúpẹ́ jẹ́ ọmọ kan tó jẹ́ ọmọ gidi. Ó máa ń ràn mí lọ́wọ́ gan. Ó dẹ̀ jẹ́ akíkanjú ọmọ. Mo fi inú àti ìta business tí mo ṣe, mo fi hàn Dúpẹ́. Òun náà dẹ̀ mọ̀ nípa ẹ̀ dáadáa. Débi pé ní gbogbo ìgbà tí a bá fẹ́ post sórí social media, Dúpẹ́ ló máa handle ẹ̀. Ìgbà mi ti máa sọ fún Dúpẹ́ pé 8,000 ni mo fẹ́ ta nǹkan. Tí Dúpẹ́ bá pè ní 12,000, àwọn èèyàn tẹ̀ kí ń wò pé ó wọ́n rárá, wọ́n ti sáré bò. Lẹ́yìn tí wọ́n bá ti ra ọjà náà, àti wá sọ wípé 8,000 ni mò ń tà, kò ní yá èmi náà ní ara. Dúpẹ́ jẹ́ èèyàn kan tó yẹ pé ó máa ń ràn mí lọ nínú òwò mi dáadáa, tí ó dẹ̀ ti mọ ojú òwò náà dáadáa. Kódà ó fẹ́ mọ̀ ju èmi gan lọ. Nítorí pé gbogbo àwọn oníbàárà ó máa ń dá wọn lóhùn lóòrèkóòrè. Kódà àwọn oníbàárà mi gan pàápàá wọ́n nífẹ̀ẹ́. Nígbà tó wáyá sí ó di ọjọ́ kan, mo sọ tẹ́lẹ̀ pé mo fi Dúpẹ́ sí ilé ìwé, ó dẹ̀ ń lọ ilé ìwé, ó ń ṣe dáadáa. Gbogbo ìgbà tí mo sọ ó wà ní JS3. Nígbà tí ó di ọjọ́ kan, mo ṣáà jókòó ní òru. Mo wá rò wípé ọmọ tó ń ṣe dáadáa sí mi, wípé ọ̀nà wo ni mo lè fi ràn án lọ́wọ́, wípé tó bá tiẹ̀ parí ilé ìwé secondary school ẹ̀. Mo ṣáà ti ṣèlérí fún àwọn òbí ẹ̀ wípé mo máa ràn án lọ́wọ́ láti establish tó bá yẹ pé wú business tí mo ṣe lòun náà fẹ́ ṣe. Mo ṣáà rò títí, mo wá rò lọ́kàn mi pé bí a kì í máa tọ́jú owó fún ní ojoojúmọ́, wípé tóun náà bá ti ṣetán àti establish rẹ̀, ó máa rọrùn fún mi láti yọ owó náà. Ṣùgbọ́n mi ò fẹ́ lọ ṣí báǹkì fún. Nítorí mo wò pé gbogbo gbàgbà mi tí mi ò bá lọ lówó lọ́wọ́ àbí tí mo bá fẹ́ ra ọjà, ó ṣeé ṣe kí n lọ yọ nínú owó báǹkì yìí. Ìdí nìyí tí mo wá ṣe kóló ńlá. Mo kan kóló, mo dẹ̀ fi kọ́kọ́rọ́ sí i. Mo wá gbé wálé. Nígbà tí mo gbé kóló náà sílé, kódà Dúpẹ́ pàápàá ni mo gbé kóló náà fún pé kó lọ bá mi gbé sínú yàrá mi. Mo dẹ̀ tọ́jú key náà. Ojoojúmọ́ tá bá ti dé láti ṣọ́ọ̀bù ni mo máa ń fún Dúpẹ́ ní 5,000 wípé kó máa lọ fi sínú kóló yìí. Mo wá bá Dúpẹ́ calculate owó yìí. Mo sọ wípé mo máa bá tọ́jú owó. Mi ò sọ fún Dúpẹ́ pé mo máa bá tọ́jú ẹ̀. Ṣùgbọ́n èmi ti rò lọ́kàn mi pé mo máa tọ́jú owó náà fún bí ọdún 3. Wípé lẹ́yìn ọdún 3, owó yà ti pọ̀ dáadáa. Kódà nígbà tí mo calculate owó yìí ní ẹ̀yìn ọdún 3 tí mo calculate times 3 years, ó ti wọ 5.4 million. Ni mo calculate ẹ̀ sí, ni mo ṣe calculation ẹ̀ sí. So ìgbà náà mo ṣe wá pé bí a ti má ti ẹ̀ kó fún nígbà yẹn tó bá fi 5 million rajà, pé 400,000 pé màá bá fi 600,000 kù, pé á dẹ̀ fi tó kùn gba ṣọ́ọ̀bù ṣe gbogbo nǹkan tí mo ń rò ní dáadáa fún Dúpẹ́ ni. Tí má ti wá dé láti ṣọ́ọ̀bù, tí má ti fún Dúpẹ́ lówó pé kó lọ kó sínú kóló, ó máa lọ kó sí. Ojoojúmọ́ ni mo máa fún Dúpẹ́ ní 5,000 pé kó lọ fi sínú kóló yìí.
nígbà tí ó wá di ọjọ́ kan mo wá pe Dúpẹ́ pé kó má dédi kóló yẹn o, nítorí pé mo mọ̀ pé Dúpẹ́ máa fẹ́wọ́ lẹ́kọ̀ọ̀kan. Mo wá sọ fún pé kó má débẹ̀ o, ó dẹ̀ sọ fún pé òun ò ní débẹ̀, àti wípé pàápàá èmi ti tọ́jú kọ́kọ́rọ́ sínú kan nínú àwọn dírà mi, so mi ò tiẹ̀ ní ìgbàgbọ́ wípé ó tiẹ̀ lè débẹ̀ rárá. Àti pé lẹ́kọ̀ọ̀kan tí n bá lọ sí ìdí kóló náà, tí mo bá gbé kóló náà tí mo bá mì, mo máa rí pé ó wúwo, ọkàn mi máa ń balẹ̀ dáadáa wípé kò sí nǹkan kan, kò séèyàn tó débẹ̀ àbí wọ́n kówó kúrò ní ibẹ̀. Nígbà tó ṣáàyà lẹ́yìn bíi ọdún 3 tí mo wá lọ sí ìdí kóló yìí, tí mo gbé kóló yìí, bí mo ṣe gbé tí kóló yìí tó wúwo, inú mi dùn wípé mo dá ọjọ́ pé, mo dá oṣù náà pé níwàyí o, mo wá lè wá pe Dúpẹ́ pé iye báyìí ni mo ti gádà fún ẹ pé kó lọ fi bẹ̀rẹ̀ nǹkan. Lẹ́yìn ìgbà náà tí ọdún náà pé ọdún 3, mo wá sọ fún Dúpẹ́ pé kó bá mi gbé kóló náà. Ó ṣàgbé kóló náà, mo rí pé kóló náà wúwo. Nígbà tí máa fi já kóló náà, mo wá rí pé pépà ló wà nínú kóló tí mo já. Nígbà tí mo ṣí tí mo rí pépà nínú ẹ̀, ìyàlẹ́nu ńlá gbà ló jẹ́ fún mi pé pépà kẹ̀, tí mo dẹ̀ pé mo máa ń fi owó síbẹ̀ ní ojoojúmọ́. Kódà nígbà tí máa já kóló náà, òru ni mo já sí pàápàá, nítorí pé mo ti mọ̀ pé mi ò lè dá owó yẹn kà, wípé tí ilẹ̀ bá ti mọ́, mo máa gbé lọ sí báǹkì kí wọ́n bá mi ka owó náà. Nígbà tí mo wá já ní òru tí mo wá rí pé pépà bí mo ṣe bẹ̀rẹ̀ sí ní sunkún nìyẹn. Bẹ́ẹ̀ náà ni Dúpẹ́ béèrè lọ pé kí ló ń pa mí nígbe. Mo ń wo kóló, mo ń wo pépà tí mo kó nú ẹ̀, mo dẹ̀ ń wojú Dúpẹ́. Mo wá béèrè lọ́wọ́ Dúpẹ́ pé gbogbo àwọn owó tí mo ti máa kó fún pé kó máa kó sínú kóló ẹ̀ pé ibo ló máa kó sí. Nígbà tó yá tí Dúpẹ́ máa dá mi lóhùn, Dúpẹ́ sọ fún mi pé òun ò mọ̀ kankan nípa owó náà, wípé bí mo ṣe ń fún òun lòun máa ń kó owó náà sí inú kóló. Kò dẹ̀ sí ọ̀kankan tó ń gbé pẹ̀lú wa, mi ò lọ́kọ, ọmọ mi dẹ̀ sì kéré, káàbá ní pé bí àwọn ló wú ìwà burúkú ẹ̀. Kí tí mo dẹ̀ kọ́kọ́rọ́ kóló náà, ibi tí mo dẹ̀ tọ́jú ẹ̀ sí, kò sí èèyàn kankan tí ó lè rí. Kódà tí mo bá ní táwọn àlejò bá wá kí mi, bí àwọn ọ̀rẹ́ mi àbáwọn àbúrò mi, kò sí èèyàn kankan tó lè mọ ibi tí kọ́kọ́rọ́ kóló náà wà. Kò sí aráàta kankan tí ó lè mọ ibi tí kọ́kọ́rọ́ kóló náà wà. Ibi tí Núṣà ti bí mi pẹ̀lú bí Dúpẹ́ ṣe ń parọ́ fún mi ní alẹ́ ọjọ́ náà, nítorí pé mo rò pé ọmọ tí mo ṣètòrí ẹ̀, tí mo fẹ́ ìlọsíwájú ẹ̀, tí mo fẹ́ nǹkan dáadáa fún, tí mo ṣètòrí ẹ̀, tí mo ṣe ń sáré, tí mo ṣe ń ṣe làálàá wípé kí n tiẹ̀ rí nǹkan kó jọ, kémi náà tiẹ̀ lè kó fún, níwọ̀n ìgbà tó yẹ pé ó ti mọ ojú òwò mi, pé kóun náà tiẹ̀ fi lè bẹ̀rẹ̀ ìgbésí ayé tuntun. Ìbànújẹ́ ńlá gbà ló jẹ́ fún mi nígbà tí mo padà rí pépà nínú kóló náà. Inú ṣáà bí mi ní alẹ́ ọjọ́ náà, tí mo dẹ̀ threaten Dúpẹ́ pé mo máa pa, wípé tí ò bá ti jẹ́wọ́ fún mi, bí mo ṣe rárá mú ọ̀bẹ nìyẹn tí mo dẹ̀ fi ń dẹ́rù bà, pé bóyá tiẹ̀ jẹ́wọ́ fún mi ibi tí ó kówó sí. Ṣùgbọ́n kí n tó wí kí n tó fọ̀, bẹ́ẹ̀ ni Dúpẹ́ ti sáré jáde, ló sáré sínú compound. Èmi náà wá fi ọ̀bẹ lé nínú compound. Nígbà tí Dúpẹ́ sáré bọ́ta tó sá sínú àdúgbò, mo ò ṣàlè máa lé lọ, nítorí pé mo ní bébì nínú ilé tí ó ń sìn sínú ilé. Èmi ò dẹ̀ ní intention, kódà mi ò rò wípé Dúpẹ́ máa sá bọ́ta, nítorí pé gbogbo èrò ọkàn mi ní pé kí nǹkan threaten ẹ̀ bí á tiẹ̀ jẹ́wọ́ ibi tí ó kówó sí. Nígbà tó yá tí ilẹ̀ ṣáà tó sá lọ, tí ilẹ̀ mọ́, kódà kí ilẹ̀ tó mọ́ lọ́jọ́ náà mi ò lè sùn, mi ò lè ṣe nǹkan kan, mo kàn ń ronú nítorí pé abiyamọ lèmi náà. Ọmọ ọlọ́mọ mi ò mọ ibi tí ó sùn sí, mi ò mọ ibi tí ó lọ. Ìlú Èkó dẹ̀ ni, kò mọ̀yàn kankan ní ìlú Èkó. Kódà Dúpẹ́ gan ò ní àwọn ọ̀rẹ́, kò léyàn tó ń wá wálé, tó mi ò tiẹ̀ mọ ibi tí ó lè lọ sùn ní alẹ́ ọjọ́ yẹn. Ní ìgbà tí ilẹ̀ mọ́, mo retí ẹ̀rìtẹ̀ pé bí á tiẹ̀ wálé, ṣùgbọ́n kò wálé. Mo rò pé bó mo fẹ́ wá sí, kò sí ọ̀dọ̀ rẹ̀ tí mo fẹ́ wá sí, bẹ́ẹ̀ sì ni ìlú wa ó jìn, kò ṣáà lè sọ pé mo fẹ́ lọ sí ìlú wa. Nígbà tí mo ṣàrè tí ẹ̀ títí ìrọ̀lẹ́ fi pọ́n tí mi ò rí, mo wá gba ilé ìwé Dúpẹ́ lọ ní ọjọ́ kejì. Ṣùgbọ́n ní ọjọ́ kejì tí ọ̀rọ̀ ṣẹlẹ̀, mo pe ìyá mi, mo ṣàlàyé fún ìyá mi. Ní ọjọ́ kẹta ni mo lọ sí ilé ìwé Dúpẹ́, pé bí a ó tiẹ̀ máa ń lọ sí ilé ìwé. Nígbà tí mo débẹ̀ tí mo wọ nínú classroom ẹ̀, wọ́n ní pé kò wá sí school. Mo ṣáà rí àwọn ọ̀rẹ́ kọ̀ọ̀kan, mo wá béèrè lọ́wọ́ ẹ̀ pé Dúpẹ́ ń kó pé ṣé kò wá sí school ni? Wọ́n ní kò wá sí school. Mo wá béèrè pé wo nínú wọn ló tiẹ̀ lè mọ ibi tí Dúpẹ́ wà. Nígbà tí mo béèrè ọ̀rọ̀ náà, kò sí èèyàn kankan tó sọ pé àwọn ọmọ ibi tí ó wà. Ìṣe ni gbogbo ọkọ̀ tí ẹ̀ ń wò, ìṣe ni gbogbo ọkọ̀ tí ẹ̀ ń wò mí. Gbogbo àwọn ọ̀rẹ́ Dúpẹ́ tí mo rí ní school ẹ̀, kò sí tó jẹ́wọ́ fún mi wípé àwọn ọmọ ibi tí Dúpẹ́ wà. Ibẹ̀ ni ẹ̀rù ti bà mí,
nígbà tí mo wá sọ fún àwọn olùkọ́ Dúpẹ́ pé báyìí ni ó ṣẹlẹ̀, gbogbo wọn tẹ̀ tí wá gbàgbé iye owó tí mo sọ tó pé 5.4 million ni mo tọ́jú pamọ́ sínú kóló. Kò tiẹ̀ wá sí kankan nínú wọn tí wọ́n sọ̀rọ̀ nípa owó náà mọ́. Nǹkan tí gbogbo wọn ṣàṣe ń tẹnumọ́ ní pé ẹ báwo mo ṣe máa fi ọ̀bẹ threatening ọmọ kékeré kíní kan ṣé mo fẹ́ pa ni. Ariwo kankan ṣo tí gbogbo wọn pariwo nìyẹn. Ibẹ̀ lèmi tí wọ́n rò lọ́kàn mi pé kí ni pé mo kú fẹ́ ní intention pé bí a mo fẹ́ pa, mo kàn fi dẹ́rù bà ni, ṣùgbọ́n gbogbo ariwo tí wọ́n pa nìyẹn. Ẹ má ṣe gbàgbé pé mo sì sọ fún yín pé mo sọ fún ìyá mi pé ìyá mi mo ti ṣàlàyé gbogbo bí ọ̀rọ̀ ṣe lọ fún ìyá mi. Ẹ̀rù tí ń bà ìyá mi náà ní abúlé tí wọ́n wà. Bẹ́ẹ̀ ni ìyá mi náà ti sọ fún ìyá Dúpẹ́. Ibẹ̀ ni ìyá Dúpẹ́ náà ti ń pè mí lọ tán ti ń pè mí bọ̀ tí wọ́n dẹ̀ ti ń pariwo mọ́ mi kí n bá àwọn wọ́mọ àwọn o, àwọn ò fọmọ àwọn ṣeré o, àwọn ò ṣe gbá o, ṣé mo ti lọ lo ọmọ àwọn ni. Wọ́n ṣàsọ ọ̀rọ̀ lóríṣiríṣi. Wọ́n ti gbàgbé pé ọmọ yìí ó ní ọdún tí ọmọ yìí ti fi bá mi gbé. Wọ́n ti gbàgbé gbogbo oore tí mo ṣe fún ọmọ yìí. Wọ́n ti gbàgbé bí mo ṣe ń rán ọmọ yìí lọ iléèwé. Wọ́n ti gbàgbé bí mo ṣe ń raṣọ sí lọ́rùn, bí mo ṣe ń ra báàgì fún. Kódà tí n bá máa raṣọ sí ọrùn ara mi, aṣọ kan náà lèmi àti Dúpẹ́ máa wọ̀ àti ọmọ mi. Àwọn èèyàn rò pé bí ẹ̀mí ni mo bí Dúpẹ́ ni nítorí pé mo mu bí ìmu ẹ̀jẹ̀ mi. Kódà tí n bá lọ sójà tí mo ṣẹ̀ṣẹ̀ jábẹ́ ò, aṣọ tó bá hun Dúpẹ́ ni mo máa ní kó kọ́kọ́ mú, òun máa ní kó kọ́kọ́ mú aṣọ kó tó di pé mo bẹ̀rẹ̀ sí ní ta ọjà náà níbi tí mo tọ́jú Dúpẹ́ dé tí mo dẹ̀ nífẹ̀ẹ́ dé. Ṣùgbọ́n àwọn òbí ò tiẹ̀ rántí oore tí mo ti ṣe fún wọn. Ìṣe náà kò bẹ̀rẹ̀ sí ní pé ọmọ mi, èmi ti lọ lọ ọmọ àwọn, kémi bá wọn wọ́ ọmọ àwọn fún mi ní ọjọ́ báyìí kí n fi wá ọmọ jáde. Ibẹ̀ náà ni ẹ̀rù tí wọ́n ń bà mí. Ìgbà tí mo wá dé iléèwé tí mi ò wá rí tí àwọn ọ̀rẹ́ sọ pé àwọn ò mọ ibi tí Dúpẹ́ wà, ibẹ̀ lẹ̀rù tí wọ́n bà mí tí mo wá ra gba station lọ. Nígbà tí mo dé station, mo ṣàlàyé gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀. Ṣùgbọ́n nígbà tí mo ṣàlàyé fún wọn, èmi ò sọ fún wọn ní station pé mo yọ ọ̀bẹ sí lóru pé mo fi ń lé o. Mi ò sọ ọkọ bẹ́ẹ̀ fún wọn. Mo kàn ṣàlàyé àwọn owó mi tí ó mú àti bí ọ̀rọ̀ ṣe ṣẹlẹ̀ láti beginning dé end ni mo ṣàlàyé fún wọn. Àwọn ọlọ́pàá ṣà ní àwọn máa wá nǹkan ṣe sí pé kí n máa lọ kí n kọ statement mi kalẹ̀ pé àwọn máa ṣiṣẹ́ ní orí ẹ̀. Mo dẹ̀ kúrò. Ṣùgbọ́n owó ìgbà tí mo fi wà nílé, ó tún wá di bí ọ̀sẹ̀ kan nílé tí mi ò fojú kan Dúpẹ́. Kò wálé, bẹ́ẹ̀ sì ni kò pè, bẹ́ẹ̀ sì ni kò dẹ̀ lọ sí ọ̀dọ̀ ìyá ẹ̀ ní abúlé. Ibẹ̀ ni ẹ̀rù tí wọ́n bà mí pé ọmọbìnrin tó ṣẹ̀ṣẹ̀ ń gàlábà ṣé mo mọ ibi tó wà báyìí, kó tẹ̀ má ti lọ kó sọ́wọ́, kó tẹ̀ má ti lọ sá lọ síbi tí wọ́n máa ti lo ọ̀tẹ̀. Ọkàn mi ò ṣàbalẹ̀ throughout 1 week yẹn. Nígbà tí 1 week wá pé, mo wá gba church lọ. Mo lọ sọ fún olùṣọ́ wa ní church. Nígbà tí wọ́n ṣe àdúrà, wọ́n ní pé àlàáfíà ni. Olùṣọ́ wa ní pé kí n gba àwẹ̀ àti àdúrà ọlọ́jọ́ méje. Wípé tí n bá ti gba àwẹ̀ àti àdúrà ọlọ́jọ́ méje pé kí n padà wá. Nígbà tó yá mo bẹ̀rẹ̀ àwẹ̀ àti àdúrà ọlọ́jọ́ méje náà ní ọjọ́ kejì. Nítorí pé ara mi ò balẹ̀ rárá. Ọkàn mi ò balẹ̀ torí ọmọ ọlọ́mọ ni mò ń sọ yìí. Nígbà tí mo parí àwẹ̀ àti àdúrà ọlọ́jọ́ méje yìí, ní ìgbà tó máa tó bí ọjọ́ 9, bẹ́ẹ̀ ni ìkan lára àwọn ọ̀rẹ́ Dúpẹ́ wá láti iléèwé tí ó wá mi wálé. Nígbà tí ó wá mi wálé, ó bá mi nílé. Ó sọ pé òun lọ̀rẹ́ Dúpẹ́. Ẹnu wá yà mí pé báwo wá ni ó ṣe mọ ilé mi. Ó wá sọ pé tí àwọn bá ń bọ̀ láti iléèwé pé àwọn máa ń kọjá, pé òun máa ń tẹ̀lé Dúpẹ́ kọjá ní ọ̀dọ̀ mi ní ẹnu ọ̀nà ilé wa, pé àwọn jọ máa ń rìn kọjá ní tí àwọn bá ń bọ̀ láti iléèwé pé bóun ṣe mọ ilé mi nìyẹn. Ó wá ní òun fẹ́ ṣàlàyé nǹkan kan fún mi nípa Dúpẹ́. Ó ní tóun bá sọ pé òun mọ ibi tí Dúpẹ́ wà pé irọ́ lòun pa, pé òun mọ ibi tí Dúpẹ́ wà. Nígbà tí ọ̀rẹ́ ẹ̀ sọ lé fún mi, inú mi dùn, bẹ́ẹ̀ ni mo dẹ̀ jókòó sára pé ó yá sọ ibi tí ó wà fún mi. Ó wá sọ fún mi pé ọmọ yìí sọ fún mi pé Dúpẹ́ wà lọ́dọ̀ ọkọ àfẹ́sọ́nà ẹ̀, pé ọ̀dọ̀ boyfriend ẹ̀ ni ó wà. Ìyàlẹ́nu ńlá gbà ni ó jẹ́ fún mi nígbà tí mo gbọ́. Nítorí pé mi ò tiẹ̀ kófìrí kankan rárá bí ó tiẹ̀ ń yan, ó tiẹ̀ ń fẹ́ ọkùnrin àbò ó níyàn tó ń fẹ́ àti pípa àpapọ̀ kí ń ráyè. Ṣọmọ tó yẹ kó tó bá lọ sí ilé ìwé, tó bá ti kúrò ní ilé ìwé, ó máa bọ̀ ní ṣọ́ọ̀bù ni. So àyẹ̀wò ló wá ní gangan tó fi ní boyfriend. Mo dẹ̀ mọ̀ lẹ́tìlẹ̀, mo mọ̀ tẹ́lẹ̀ pé Dúpẹ́ ó bẹ mọ́ ọkùnrin, ṣùgbọ́n mi ò ní èrò wípé bí ó ti ń go extra mile dé gbogbo bẹ̀yẹn. Nígbà tí ọ̀rẹ́ ṣáà sọ fún mi, mo wá ní pé kí ọ̀rẹ́ jọ kí ó sọ kó mú mi lọ sí ọ̀dọ̀ boyfriend ẹ̀ náà. Ọ̀rẹ́ wá ní pé òun ò lè mú mi lọ, pé tí Dúpẹ́ bá rí mi wípé ó bá mọ̀ wípé èmi ni mo mú òun lọ, pé òun kàn máa júwèé. Kódà ọ̀rẹ́ yìí sọ fún mi pé àwọn mẹ́ta làwọn jọ rìn, pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta dẹ̀ làwọn mọ ibi tí Dúpẹ́ wà, pé àwọn mẹ́ta làwọn mọ ọ̀dọ̀ boyfriend ẹ̀, pé tóun bá tẹ̀ wá júwèé fún mi tí òun ò tẹ̀lé mi lọ, pé kò ní mọ èèyàn tó júwèé fún nínú àwa mẹ́tẹ̀ẹ̀ta. Inú mi ṣáà dùn. Bóyá torí àdúrà àti àwẹ̀ tí olùṣọ́ wa ní kí n gbà ló ṣe jẹ́ kí àṣírí tètè tú ni o. Mi ò mọ nǹkan tí Ọlọ́run ṣàfi gbogbo àdúrà àti àwẹ̀ tí Ọlọ́run fi kó mi yọ. Nígbà tó yá tó ṣáà di ọjọ́ kejì ni mo bá gbéra.
mo bá gba ọ̀dọ̀ bọ̀bọ̀ tí ọ̀rẹ́ Dúpẹ́ sọ fún mi, mo gbabẹ̀ lọ. Nígbà tí mo fẹ́ kúrò nílé, àbúrò mi ọkùnrin òun náà ti wà lọ́dọ̀ mi gbogbo time gbà yẹn. Nígbà tí mo sọ wípé à ń wá Dúpẹ́, òun náà ti wá sọ́dọ̀ mi, tá ti jọ ń wá, tá ti jọ ń lọ sí station lóríṣiríṣi. Nígbà tí mo fẹ́ kúrò nílé, àbúrò ọkùnrin ní pé kí òun tẹ̀lé mi lọ, pé kí n má dà lọ, kí òun tẹ̀lé mi lọ. Ṣùgbọ́n ọpẹ́lọpẹ́ Ọlọ́run ló ní kí àbúrò mi ọkùnrin kó tẹ̀lé mi lọ lọ́jọ́ tí mo sọ yìí. Ní ìgbà tí mo máa dé ibi tí Dúpẹ́ wà, bí mo ṣe kọ́kọ́ wọ inú compound wọn, ilé face me and slap you ní ibẹ̀, mo wá rí Dúpẹ́ tó ń dáná, tó ń dá iná igi. Ibẹ̀ ni mo ti wá rò pé kí ni ó ṣe ọmọ yìí, kí lọmọ yìí wá ní environment yìí. Ìwọ ọmọ tó ń sùn, tó ń jí níbi dáadáa, tó ń jẹ nǹkan tó ń wẹ̀, tó ń ṣe dáadáa, ìwọ ló wà nínú environment yìí. Tí ó bá tiẹ̀ máa ní boyfriend, ṣó wá jẹ́ wú environment báyìí ló ti máa ní boyfriend. Ibẹ̀ mo ti wá rò wípé kí ni ó ṣẹlẹ̀. Gbogbo tí Dúpẹ́ dẹ̀ wà ní SS1 SS2, nínú kó máa fẹ́ àwọn ọmọ tó wà ní SS3 ní gbogbo ìgbà tó wà ní SS1 SS2. Àwọn ọmọ tó wá fẹ́ yìí, tẹ́ bá máa wá àwọn ọmọ yìí lọ, tẹ́ máa wá wọn bọ̀, bóyá àwọn ọmọ ìyá láta, àwọn ọmọ tí ò tiẹ̀ tó bàtà ẹsẹ̀ ló máa ń tẹ̀lé kiri. Tí mo dẹ̀ máa ń wò ní gbogbo ìgbà pé irú ọmọ wo lélẹ̀, tí ó bá tiẹ̀ máa jẹ ìgbín, á jẹ èyí tó lẹ́yìn. Ṣùgbọ́n mi ò wá mọ̀ pé ọ̀rọ̀ yìí tí mo máa ń bá sọ láti lè máa padà di wàhálà sí èmi gan lọ́rùn fúnra mi ní ọjọ́ iwájú. Nígbà tó ṣáyà tí mo súnmọ́ Dúpẹ́, bẹ́ẹ̀ ni Dúpẹ́ fẹ́ sá lọ. Níbi tó ti fẹ́ sá lọ, ibẹ̀ ni àbúrò mi ọkùnrin tó ti gàgàbó, tó ti mú dání wípé bo ló ń lọ. Nígbà tá ṣá wà níta tá ń sọ̀rọ̀, a ṣá mú Dúpẹ́ lọ, a mú lọ sí station. Ní ọjọ́ tí mò ń sọ yìí, kò sí boyfriend ẹ̀ nílé. Dúpẹ́ nìkan la bá ń lé. Nígbà tí a mú Dúpẹ́ lọ sí station, tí wọ́n béèrè ọ̀rọ̀ ní ẹnu ẹ̀, ó ṣàlàyé pé kìnìkan boyfriend òun ni. Nígbà tá wá béèrè lọ́wọ́ ẹ̀ pé ìgbà ó wà ní boyfriend ẹ̀ gangan tó máa wà nílé, ká lè lọ bá nílé. Dúpẹ́ ní òun mọ̀ tó máa wà nílé. Mo béèrè lọ́wọ́ ẹ̀ pé láti ìgbà ló ti wà lọ́dọ̀ boyfriend ẹ̀, ó ní òun ò mọ̀. Mo béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé boyfriend ẹ̀ ló kówó fún, ó ní òun ò mọ̀. Gbogbo nǹkan tí a ṣá ń béèrè lọ́wọ́ Dúpẹ́ ní station, táwọn ọlọ́pàá ń béèrè lọ́wọ́ ẹ̀, gbogbo ẹ̀ pátápátá ni ó sọ fún wọn pé òun ò mọ̀, kò jẹ́wọ́ fún àwọn ọlọ́pàá. Nígbà tó yá mo ṣá pè ìyá mi lábúlé pé kí wọ́n fi ọkàn balẹ̀ pé a ti rí Dúpẹ́ o, wípé ṣùgbọ́n station ni ó wà báyìí. Ìyá mi ṣá dúpẹ́ pé Olúwa ṣeun pé àwọn tí ẹ̀ṣẹ̀ fẹ́ ní káwọn máa bọ̀ ní ìlú Èkó ní ká tíjọ wa. Mo ṣá sọ pé kí wọ́n sọ fún ìyá pé a ti rí, ṣùgbọ́n wọn ò tí ì lè bá sọ̀rọ̀ pé station ni ọmọ wà, pé wọ́n nílò láti béèrè àwọn kankan lọ́wọ́ ẹ̀ ní station. Nígbà tó wáyé wá nìkan lára àwọn ọ̀gá ọlọ́pàá obìnrin ni. Ìyẹn mi ò bí ó ti yẹ mọ̀ pé àwọn ọlọ́pàá wọn máa ti ní experience oríṣiríṣi àwọn ọmọ kíní ọmọ kéékèèké bẹ́ẹ̀ yẹn. Nígbà tó yá yẹ ṣáà ní kí a fún òun ní kéèsì ẹ̀ pé kí òun handle ẹ̀. Ó sọ fún ìkejì ẹ̀ pé kí wọ́n transfer kéèsì ẹ̀ sóhun pé òun lòun máa handle kéèsì ẹ̀. Nígbà tó ṣáà èmi àti ọlọ́pàá àti àbúrò mi a ṣáà máa wá boyfriend Dúpẹ́ lọlé, àkínbá. Alákọ̀ọ́kọ́ tá a wá lọlé àbá, ẹlẹ́kẹ̀ẹ́ta wá lọlé àbá, ẹlẹ́kẹ̀ẹ́ta tí a máa wá lọlé àwa bá ní ẹlẹ́kẹ̀ẹ́ta ẹ̀. Kò tiẹ̀ mọ̀ èèyàn tó ń kanlẹ̀kùn, báwa ṣe dé ẹnu ọ̀nà tá à ń kanlẹ̀kùn, bẹ́ẹ̀ ló ṣe ṣílẹ̀kùn. Bó ṣe rí ọlọ́pàá báyìí bóyá fẹ́ sá lọ, bí àwọn ọlọ́pàá ẹ̀ wọ́n ṣe fà á padà nìyẹn, tí wọ́n bù láṣọ so, wọ́n wá mú lọ sí station. Nígbà tí wọ́n dé station, wọ́n ṣá béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ lóríṣiríṣi. Gbogbo nǹkan tí wọ́n béèrè lọ́wọ́ ẹ̀, òun náà sọ pé òun ò mọ̀. Òun náà kò dáhùn, kò sọ anything. Nítorí pé ó mọ̀ pé Dúpẹ́ ti wà ní àhámọ́ ọlọ́pàá, pé òun náà ti wà ní station ẹ̀, kò sọ kankan. Nígbà tó yá ibẹ̀ wá ni àwọn ọlọ́pàá ti wá rò pé ó dà pé wọ́n fẹ́ máa fi kéèsì náà, wọ́n fẹ́ máa gba síra wọn. Wọ́n á ní kò sí ìyọnu, wọ́n fi àwọn méjì sí ọ̀tọ̀ọ̀tọ̀. Nígbà tó yá, wọ́n bẹ̀rẹ̀ sí ní threatening bọ̀bọ́ yẹn, wọ́n bẹ̀rẹ̀ sí ní nà. Nígbà tó yá tó ṣáà ń nà, wọ́n nà lóríṣiríṣi gan. Nígbà tó yá tó ṣáà nà débi àmì tí wọ́n nà débi àpẹẹrẹ, ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ sí ní kà. Àwọn ọlọ́pàá ẹ̀ wá sọ fún pé ibo ni ó kó owó sí, àti wípé àwọn ọlọ́pàá ẹ̀ lo scope pé Dúpẹ́ sọ pé òun kó 5.6 million fún wọn, pé bo ló kó sí. Bẹ́ẹ̀ ni bọ̀bọ́ náà sọ pé kò kí ń ṣe 5.6 million, pé 5.4 ni o. Ibẹ̀ wá ni àṣírí ti tú pé ọwọ́ bọ̀bọ́ ni owó wà. Wọ́n ṣàbẹ̀rẹ̀ lọ́wọ́ pé kí ni ó fi owó ṣe. Nígbà tí bọ̀bọ́ máa sọ̀rọ̀, ó ní ìgbà tóun kọ́kọ́ pàdé Dúpẹ́ kìnìkan àwọn òun Uber driver lòun fẹ́ ṣèǹjì mọ́tò òun bàjẹ́, pé òun wá sọ fún Dúpẹ́ lọ́jọ́ kan pé òun nílò owó kìnìkan tó bá lè bá òun yáwó. Bọ̀bọ́ yìí ṣàròjọ́ lóríṣiríṣi. Ó ṣáà ní pé ìgbà tóun gbowó náà lọ́wọ́ Dúpẹ́, wípé òun save sí bank, wípé ẹ̀gbọ́n òun kan ó wá yáwó náà lọ́wọ́ òun, àtìgbà tí ẹ̀gbọ́n òun ti yáwó náà òun ò rí ẹ̀gbọ́n òun mọ́, wípé ẹ̀gbọ́n òun ti sá lọ. Ibẹ̀ wá ni àwọn ọlọ́pàá ti wá wò pé ìwọ tó ní ó fẹ́ ra mọ́tò 5 million,
wọ́n wá kó 5.4 fún ẹ o dẹ̀ wá rí mọ́tò rà. Ibẹ̀ ni wọ́n ti wáyé pé irọ́ ló ń pa. Wọ́n wá ní pé ẹ̀gbọ́n ẹ̀ gangan báwo ni a ṣe lè rí ẹ̀gbọ́n ẹ̀ gangan tó yá lówó yìí. Nígbà tí bọ̀bọ́ yìí máa sọ̀rọ̀ ó ní ẹ̀gbọ́n òun ti sá lọ pé òun mọ ibi tí ẹ̀gbọ́n òun wà wípé nọ́mbà ẹ̀gbọ́n òun kò dẹ̀ lọ. Nígbà tó wọ́n ṣàwá bẹ́ẹ̀ pé ọdún mélòó ni ó ti fẹ́ Dúpẹ́. Nígbà tí bọ̀bọ́ yìí máa sọ̀rọ̀ bọ̀bọ́ yìí ní òun ti ń fẹ́ Dúpẹ́ láti ìgbà tí Dúpẹ́ ti wà ní JS2 lòun ti ń fẹ́ Dúpẹ́. Ibẹ̀ ni ẹ̀rù ti wá bà mí. Ibẹ̀ ni ẹ̀rù ti bà mí pa ọmọ ní boyfriend láti JS2 ní àkàtà mi pẹ̀lú bí mo ṣe ń gbìyànjú ara mi gẹ́gẹ́ bí abiyamọ láti monitor ọmọ yìí. Àṣẹ ọmọ yìí ń ṣe nǹkan lẹ́yìn ó ń ṣe nǹkan bí ní ìkọ̀kọ̀ lẹ́yìn mi tí mi ò tiẹ̀ fura. Nígbà tó wá yá àwọn ọlọ́pàá ìwà béèrè lọ pé ẹ̀mélòó ni ó ti ṣẹ́yún fún Dúpẹ́ àti pé ṣọ́ máa ń bára wọn ní nǹkan papọ̀. Nígbà tó yá tí bọ̀bọ́ yìí máa sọ̀rọ̀ bọ̀bọ́ yìí ní òun ti ṣẹ́yún fún Dúpẹ́ ní ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀. Ibẹ̀ wá ní ẹ̀rọ Ọlọ́run ti bà mí pé ọmọ wà lákàtà mi lọ́mọ kékeré yìí ó dẹ̀ ṣẹ́yún mọ́ mi lára mi ò dẹ̀ mọ̀. Èmi gangan tí mo jẹ́ single mother tí mo jẹ́ tí mi ò lọ́kọ nílé ìgbọ́n tí má tiẹ̀ máa rìn ẹsẹ̀ mi ò kì í ṣe é hàn rárá. Òun tó wá jẹ́ ọmọ kékeré tó wà lábẹ́ mi ṣẹ́ oyún ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ mọ́ mi lára mi ò dẹ̀ mọ̀. Kódà àwọn ọlọ́pàá gan bá mi wí pé irú abiyamọ ò lè mí pé tí ọmọ bìrẹ̀ fi wúwà báyìí mọ́ mi lábẹ́ tí mi ò dẹ̀ mọ̀. Mo dẹ̀ ṣàlàyé fún wọn pé nítòótọ́ ní tilẹ̀ tọ́lọ́ mo tọ́ ọmọ yìí bó tilẹ̀ jẹ́ pé kò rọrùn kí èèyàn dá ọmọ tọ́ ní ìlú Èkó. Oríṣiríṣi àwọn ọmọ ló wà ní ìlú Èkó oríṣiríṣi àwọn ìwà ìpáǹlé ló máa wà ní àdúgbò kákàkiri ṣùgbọ́n mo gbìyànjú agbára mi àti pé bó mo ṣe ń ṣe bí ọmọ dáadáa sí mi nílé mi ò tẹ̀ ṣe fura bí ó ní ìwà kankan tí ó ń wù ní ẹ̀yìn. Nígbà tó wáyé àwọn ọlọ́pàá ìwà béèrè lọ́wọ́ boyfriend Dúpẹ́ pé báwo ni wọ́n ṣe máa ń ríra torí pé Dúpẹ́ ò kì í sùn dá pé báwo gan ni wọ́n ṣe máa ń ríra. Nígbà tí boyfriend ẹ̀ máa sọ̀rọ̀ boyfriend sọ wípé tí ó bá ti lọ léèwé pé ó máa fi ilé ìwé lẹ̀ ó máa kúrò ní school pé ó máa wá sí ọ̀dọ̀ òun pé ìgbà mi ó lè lo 2 hours ó lè lo 3 hours tó bá ti ṣetán ní ọ̀dọ̀ òun pé ó máa tún padà sí ilé ìwé pé bí àwọn ṣe máa ríra àwọn nìyẹn. Nígbà tó ṣáà tán ṣáà máa nà tó máa na bọ̀bọ́ yìí kó tó di pé bọ̀bọ́ yìí jẹ́wọ́. Èmi ò sọ pé bọ̀bọ́ òun kò ní ìfúnni torí pé tí ẹ bá rí bọ̀bọ́ náà ó dàbí àwọn bouncer ẹ̀ ní ó kí dáadáa débi pé ńgbà tí èmi gọ́gọ́ kọ rí ẹ̀rọ Ọlọ́run bá mi pé ṣé adúrúwọ̀ yìí ló ń gun ọmọ pín ní ṣe ìmọ́lẹ̀ ní ìyẹn ọmọ 16 years old ẹ̀rọ Ọlọ́run bá mi. Ọmọ tí mo sọ yìí kò láyà kódà nígbà tí àwọn ọlọ́pàá Dúpẹ́ gan pàápàá ó láyà jùlọ nítorí pé ìgbà tí méjì péré ni àwọn ọlọ́pàá fún tó ti bẹ̀rẹ̀ sí ní kà. Dúpẹ́ kẹ̀rẹ̀ òun protect ẹ̀ kò tí ì sọ kankan. Nígbà tó yá tí bọ̀bọ́ ìṣá ti jẹ́wọ́ gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ tó ti jẹ́wọ́ pátápátá wọ́n wá ní pé kí a lọ sí station pé ká lọ wo bank statement ẹ̀kọ́ tó fi owó ṣe gangan. Bí a ṣe padà sí ọ̀dọ̀ ibi tí Dúpẹ́ wà ní station tí nínú kinní tó ń wà. Nígbà tí a dé ọ̀dọ̀ ẹ̀ àwọn ọlọ́pàá wọ́n ti bẹ́ẹ̀ ṣàbẹ̀ sí nínú òun náà ṣàgídí pé rárá sẹ̀. Nígbà tí a máa tú gbogbo ẹ̀fọ́ bẹ́ẹ̀ nìkan lára àwọn ọlọ́pàá sọ pé boyfriend ẹ̀ tí wọ́n protect tí òun cover up fún ó ti jẹ́wọ́ o báyìí ló sọ ṣé wọn náà dẹ̀ máa jẹ́wọ́. Nígbà tó yá tí Dúpẹ́ wá gbọ́ wípé boyfriend òun ti jẹ́wọ́ òun náà ṣàwá bẹ̀rẹ̀ sí ní jẹ́wọ́ pé kíní kan kìnìún òun ṣiṣẹ́ mẹ́ta bóun ṣe máa ń lọ sọ́dọ̀ ẹ̀ kíní ó ṣàṣàlàyé gbogbo ẹ̀ bálabàla. Ibẹ̀ wá ní ẹ̀rọ Ọlọ́run ti bà mí pa ìwọ ọmọ yìí dẹ̀ ń bá mi sùn bá mi jẹ́ òun jẹ oúnjẹ mi òun mú ata mi òun mú omi mi òun jẹ ata mi mi ò tiẹ̀ fìgbà kan trace irú ìwà pálapàla báyìí lọ́wọ́ ẹ̀ pẹ̀lú gbogbo bí mo ṣe máa ń tọ́jú ẹ̀ bí mo ṣe nífẹ̀ẹ́ tó kí ló tún fẹ́ tí mi ò tíì ṣe fún ẹ kí ló fẹ́ kí nìkan tó fẹ́ rà kí nìkan tó fẹ́ jẹ kí nìkan tó fẹ́ wọ̀ tí mi ò ṣe fún ẹ. Mo ṣàròyìn bí mo ṣe máa ń tọ́jú ọmọ yìí fún àwọn ọlọ́pàá bẹ́ẹ̀ ni àwọn ọlọ́pàá ṣáà ń kànú mi pé àwọn ọmọ tí ó wà níta pé kí Ọlọ́run kó máa ṣọ́ wọn ni ṣùgbọ́n àwọn ọlọ́pàá yẹn jẹ́ kó yé mi pé ọmọkùnrin yẹn pé àwọn máa sìn dé bèbèrè ẹ̀wọ̀n wípé number 1 fraud ó jalè wípé number 2 ó tún bá ọmọ tí ò tí ju 16 years old ó ń bá ní nǹkan papọ̀ rape pé àwọn máa rán lọ sí ẹ̀wọ̀n. Nígbà tó ṣáyà tá ṣáàdé tá dé bank tá fẹ́ lọ wo bank statement bọ̀bọ̀ ẹ̀ nígbà tí wọ́n máa print ẹ̀ jáde wọ́n wáyé pé gbogbo owó tó wà nínú àkáǹtì bọ̀bọ̀ yẹ 5.4 million pé gbogbo ẹ̀ pátá òun ni bọ̀bọ̀ ẹ̀ tẹ́tẹ́ ló máa fi ń ta ní ìyẹ̀wò tí èmi fi iye ọdún mẹ́ta tí mo fi kójọ tí mo fi tùjọ pẹ̀lú ìlágùn mi nínú ìlágùn mi ní ojoojúmọ́ tí mo ń tọ́jú 5,000 ní ojoojúmọ́ fún ọdún mẹ́ta òun lèèyàn kan wá fi ń play tẹ́tẹ́ òun lèèyàn kan fi ń gbá tẹ́tẹ́ níbi tí orí mi ti gbóná wá nìyẹn. Èmi ti ẹ̀rọ kan bá bọ̀bọ̀ yìí bẹ̀bẹ̀ pé kí wọ́n jọ pé ìgbà tá ti rí ọmọ wa pé kí wọ́n free ẹ̀ ibẹ̀ ni mo ti wá ní pé rárá pé kí wọ́n ṣàjẹ̀ sí court pé
mo gbọ́dọ̀ gba owó mi, mo gbọ́dọ̀ gba owó mi padà. Kí ni èrè mi tí mi ò bá gba owó mi? Nígbà tó yá mo ṣàbá wọn sọ pé kí wọ́n release Dúpẹ́ pé kí mo lọ fún àwọn òbí ẹ̀. Aṣákọ gbogbo sí ti máa ṣe gbogbo ẹ̀. Nígbà tó yá àwọn ọlọ́pàá wá wọ́n wá rán ọlọ́pàá kan, wọ́n mú tẹ̀lé wa pé kí n mú ọmọ ẹ̀, kí ọlọ́pàá yẹn tẹ̀lé wa tá máa fi dé ìlú wọn, pé kí Dúpẹ́ má tún bá sá lọ mọ́ mi lọ́wọ́. Nígbà tó wá yá tí a ṣá dé ìlú wọn, mo wá lọ fa ọmọ yìí kalẹ̀ fún ìyá wọn. Ìgbà tí mo ti débẹ̀ inú ìyá mi dùn pé Olúwa ṣe wọn, mo ta tí wọ́n pé wàhálà tiẹ̀ ti kúrò ní ọrùn mi yìí tí ìyá ti ń pariwo pé kíníkan mo ti lọ fi ọmọ ṣe àjò owó, mo ti lọ ná ọmọ wọn, mo ti lọ ṣe nǹkan fún ọmọ. Inú ìyá mi tiẹ̀ kọ́kọ́ dùn gan tí ìyá mi débẹ̀ sí ni pé Olúwa ṣe wọn. Ṣùgbọ́n ìyàlẹ́nu kan ló wá jẹ́ fún mi nígbà tí mo mú ọmọ yìí tí mo mú Dúpẹ́ dé ọ̀dọ̀ ìyá ẹ̀. Kàkà kí ìyá ẹ̀ tiẹ̀ dúpẹ́ gbogbo bí mo ṣe tọ́jú ọmọ yìí, wọn ò dúpẹ́ o. Nǹkan tí ìyá ẹ̀ sì ń tẹnumọ́ ni pé kíníkan ṣáwọn gbogbo bí ọmọ mi ṣe ń bá ọmọ àwọn ṣe ń bá mi tajà online ni, àwọn kì í bí mo ṣe máa ń tajà ni, bí mo ṣe máa ń pawó ni, wípé láti ọdún tí ọmọ àwọn ti wà lọ́dọ̀ mi, wípé ṣé 5.4 million péré ni mo lè rí sọ pé mo lè kójọ láti ọdún tí ọmọ ẹ̀ ti wà lọ́dọ̀ mi. Normal láti ilẹ̀ kò kí ṣe pé nígbà tí àwọn òbí ẹ̀ fi ọmọ ilẹ̀ fún mi kì í ṣe pé wọ́n máa ń gba sálárì lórí ẹ̀. Ṣùgbọ́n láti ìgbà tí ọmọ ẹ̀ ti wà lọ́dọ̀ mi, èmi mò ń pèsè jíjẹ tí mò ń fún ní mímu, tí mò ń raṣọ sí lọ́rùn, mo tún mú lọ léèwé pàápàá. Àwọn òbí ẹ̀ bó ṣe wọ́n wá sọ bí pé wọ́n gbogbo làkàkà mi, gbogbo effort mi lórí ọmọ pé bí pé mi kò já mọ́ kankan, pé ó ti já sásán. Àwọn òbí ọmọ yìí wọn ò rí oore tí mo ṣe fún wọn ní èrí pé bóyá mo sì ràn ọmọ àwọn lọ́wọ́. Ìyá ẹ̀ ṣàtàkùn pé kíníkan mi lè wá bá dànù ọmọ àwọn sádó pé sí abúlé, wípé ìsídà kí n establish ẹ̀ àbí kí n wọn parí ilé ìwé yunifásitì, kí ọmọ ẹ̀ dẹ̀ wà ní sàkání mi kí n dẹ̀ máa tọ́jú ẹ̀. Èmi dẹ̀ sọ fún wọn pé mi ò lè gbọ́mọ mọ́ nítorí pé nǹkan tí ó ti fojú mi rí ó ti tó lọ́tọ̀. Èmi mọ bùkátà tí mò ń gbé àti pé 5.4 million mi tí ó gbé fún boyfriend tó gbé lọ, ibo ni kí n ti rí gbà, báwo mo ṣe fẹ́ rí gbà. Nígbà tí wọ́n béèrè owó lọ́wọ́ bọ̀bọ́, iṣẹ́ ló ń tẹ́wọ́, bọ̀bọ́ ti náwó tán. Kò sí ẹbí bọ̀bọ́ kankan, kò sí ẹbí ẹ̀ tó yọjú sí ní station tó wà. Kò sí bí mo ṣe máa rí owó mi gbà. Iye gangan ó ti ẹ̀dárònú bá mi láyé ọ̀tọ̀ náà. Kò sí àwọn ẹbí ẹ̀ tó dá sí pé báwo mo ṣe fẹ́ gbowó. Nǹkan tí wọ́n ṣà ń tẹnumọ́ ni pé kò ń ṣe nǹkan tèmi sọ fún àwọn nìyẹn o, kò ṣe promise tèmi sọ fún àwọn nìyẹn pé máa ṣe fún àwọn ọmọ wọn nìyẹn o, pé kí n yá mú ọmọ yẹn padà sí Èkó o, kí ọmọ yẹn máa bá mi gbé o, kíníkan. Mo ṣàyà yìí, mo fi ọmọ wọn sílẹ̀ fún wọn, èmi fi ìbínú padà lọ sí Èkó. Ṣùgbọ́n látijọ́ tí mo ti wá padà wá sí Èkó, àtijọ́ ẹ̀ nìyá mi ti ń bẹ̀ mí wípé kí n jọ̀ọ́ kí n má yẹ kí wọ́n ti ọ̀rọ̀ spiritual bọ̀rọ̀ mi, wípé kí n gba ọmọ yìí sọ́dọ̀. Bẹ́ẹ̀ sì ni mo sọ fún ìyá pé mi ò lè gbà sọ́dọ̀. Ojoojúmọ́ náà dẹ̀ nìyẹ́ ẹ̀ fi ń pè mí tí ẹ̀ fi ń threaten mi wípé àbí tí n bá mú ìlérí mi ṣe lórí ọmọ yìí o, wípé àbí tí n bá mú ọmọ yìí sí àkàtà kí n dẹ̀ rán lọ ilé ìwé bí mo ṣe ṣe ìlérí tó máa fi jáde, tàbí kí n establish ẹ̀, kí n ṣí òwò fún kóun náà dá dúró láyà rẹ̀. Nǹkan tí ìyá ń tẹnumọ́ nìyẹn o. Ìdí nìyí tí mo ṣe wá gbé ọ̀rọ̀ ara mi sórí Rim TV wípé kí ẹ jọ̀ọ́, kí ẹ̀yin ènìyàn kí ẹ fi ọ̀rọ̀ mi ṣàríkọ́gbọ́n, kí ẹ lè gbà mí ní ìmọ̀ràn lórí nǹkan tó yẹ kí n ṣe. Nítorí pé báyìí mi ò mọ̀ nǹkan tí mo fẹ́ ṣe. Mo ti pàdánù 4.5 million tọ́ntọ́n. Bẹ́ẹ̀ sì ni ọmọ tí mo waste gbogbo ó lé lórí náà, ọmọ náà gbogbo ìwà pálapàla tó ń kò jẹ́ kí n fẹ́ gbà sọ́dọ̀ mọ́. Àwọn òbí mi ò dẹ̀ fi mí lọ́kàn balẹ̀. Bẹ́ẹ̀ ni àwọn òbí ọmọ yìí náà wọn ò fi mí lọ́kàn balẹ̀. Gbogbo nǹkan tí wọ́n tẹnumọ́ fún mi pé kí n gbọ́ ọmọ yìí sọ́dọ̀, kí n establish ẹ̀ kó máa wà lọ́dọ̀ mi, kí n máa tọ́jú ẹ̀ gẹ́gẹ́ bí mo ti ṣe ìlérí. 5.4 million mi kò sí ọ̀kọ̀ọ̀kan tó ń sọ̀rọ̀ mọ́ nípa ẹ̀. Láti ọdún tí ọmọ ẹ̀ ti wà lọ́dọ̀ mi, wọn mọ bó ṣe ń jẹ, wọn mọ bó ṣe ń mu, wọn mọ bó ṣe ń wọ̀, wọn mọ bó ṣe ń ná. Kódà ilé ìwé tí mò ń rán ọmọ yìí lọ, wọn ò mọ bí mo ṣe ń sanwó school fees ẹ̀. Nǹkan tí wọ́n ṣà ń tẹnumọ́ ni pé kí mi gbà sọ́dọ̀ kó wà lọ́dọ̀ mi o, kí n establish ẹ̀ o, kí n máa tọ́jú ẹ̀ o. Nǹkan tó ń tẹnumọ́ jù fún mi ni pé ìlérí tí mo ṣe fáwọn ohun ibẹ̀ wá ní ẹ̀wù tí ń ba ìyá mi, tí ìyá mi ṣáà bẹ̀ mí pé kí n jọ̀ọ́ kí n gbọ́mọ yìí sọ́dọ̀, kí wọ́n má lọ ta mí ní nǹkan, kí n ṣàánú àwọn, kó má lọ tẹsẹ̀ lébọ̀ ọ̀rọ̀ mi, kí n rántí pé mo ní bébì lọ́wọ́, kí n jọ̀ọ́. Ó ní mo ṣe wá ní kí n gbé ọ̀rọ̀ mi síta pé kí ẹ jọ̀ọ́, tó bá pé ẹ̀yin ni nǹkan yìí bá ń ṣàbí, tó bá pé èèyàn tó súnmọ́ yà àbọ̀rẹ́ yà àbẹ́gbọ́n yà àbábúrò yìí, irú ìmọ̀ràn òun gangan ni ẹ máa gbẹni náà. Ẹ jọ̀ọ́ ẹ gbà mí ní ìmọ̀ràn lórí nǹkan tó yẹ kí n ṣe, nítorí pé ọ̀rọ̀ náà ti sú mi, mi ò mọ nǹkan tó yẹ kí n ṣe. Ṣé kí n gba Dúpẹ́ padà ni, àbí kí n tiẹ̀ kọ̀ jálẹ̀ wípé mi ò tiẹ̀ fẹ́ mọ́ rárá, kí n dẹ̀ sọjú nù. Ṣùgbọ́n ẹ̀rù ń bà ìyá mi kí wọ́n má lọ ṣe mí ní ìjàmbá, kí wọ́n má lọ tẹsẹ̀ lébọ̀ ọ̀rọ̀ mi. Nǹkan kan ṣe tó ń bà ìyá mi ní ẹ̀rù nìyẹn. Ẹ jọ̀ọ́ ẹ gbà mí ní ìmọ̀ràn
lórí nǹkan tí ó yẹ kí n ṣe. Ibi ni a máa fi àdàgbà ètò rọ̀ sí lónìí. Mo fẹ́ kí ẹ gba arábìnrin ní ìmọ̀ràn. Mo lérò wípé ẹ rí nǹkan kọ́ nínú ìtàn arábìnrin tí mo sọ tán nísìnyí. Ẹ jọ̀ọ́ ẹ bá mi fi ìmọ̀ràn yín ránṣẹ́ nínú comment section lórí nǹkan tó yẹ kí arábìnrin ṣe. Jẹ́ kí arábìnrin gba ọmọ yìí padà ní pẹ̀lú àdúrà nǹkan tí ọmọ yìí fi ojú arábìnrin rí, àbí kí ni nǹkan tó yẹ kó ṣe gangan. Ẹ jọ̀ọ́ mo máa retí ìmọ̀ràn yín nínú comment section. Bẹ́ẹ̀ sì ni ẹ má ṣe gbàgbé láti like, láti share àti láti comment àti láti subscribe kí ẹ lè máa jẹ ìgbádùn gbogbo ìtàn tí a bá mú wá fún wa lórí Ìrírí TV. Nítorí pé àwọn ò kì í mú ìtàn lásán, nǹkan tí ó bá ń ṣẹlẹ̀ la máa mú wá fún ẹ̀yin olólùfẹ́ wa kí ẹ lè bá rí nǹkan fi ṣe àríkọ́gbọ́n, kí ẹ lè máa bá fún àwọn tó ní ìtàn náà ní nǹkan tó yẹ kí wọ́n ṣe, ní ìmọ̀ràn tó yẹ kí wọ́n ṣe. Mo máa retí ìmọ̀ràn yín sí arábìnrin lórí comment section. Mo rí iná, ó dàbọ̀. Ọ̀rọ̀ tó ń lọ, ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ lónìí, ká gbọ́ ká mọ̀ ká sì ronú pẹ̀lú. Ní gbogbo ìlú àti abúlé